aláwọn mọ̀jẹ̀sí ìsìn ò lè mọ tí mo fi fèrè fún ọlọ́run ọba. àwọn tó bá rántí tó bá níran nǹkan àtijọ́ nìkan ní ọ̀ràn tí mo fi fèrè fún. tálẹ́ńtì tó tún mọ tí mo fi fèrè ọwọ́ mi fún lọ́sẹ̀ yìí kó tó bá ń comment ẹ̀ sí comment section fún àwọn tí ò mọ̀ kan lè bu ọmọ ọgbọ́n mu. kí ló dé tó ń le tọ́wọ́ rẹ ò tó? kí ló dé tó ń nàgà tọ́wọ́ rẹ ò sì débẹ̀? kí ló fà tó jẹ́ pé tó bá ti kù díẹ̀ kọ́wọ́ ẹ̀ ò tó kí ni òun á tún fò sókè sí? ṣógo èèyàn ni ọ̀tá alẹ́ àbọ̀tà òde àbíká kó sọ pé ìwọ gangan ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ ara ẹ̀ ṣáà ní kíyèsára ni. ó ṣeéṣe kó jẹ́ pé àìmú òwe àwọn àgbà yìí lò ní o. wọ́n ní tá a bá raṣọ ẹgbẹ̀fà tá a fi hàn èèyàn ẹgbẹ̀fà aṣọ òun ò níyì mọ́. bẹ́ẹ̀ ni ṣé kìí ṣe pé o ti raṣọ ẹgbẹ̀fà o sì ti fi hàn èèyàn ẹgbẹ̀fà tí ò jẹ́ káṣọ òun padà wà á níyì. gbogbo ọ̀rọ̀ kọ́ là máa ń sọ. lóòótọ́ inú tiẹ̀ dáa ṣùgbọ́n o ò mọnú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́. lóòótọ́ etí tiẹ̀ tó bá gbóre o máa ń bó ní re yọ̀ ní àmọ́ àwọn kan wà tí wọ́n bá ti fetí gbọ́ báyìí wọ́n máa ń yẹre dànù ní. ṣé kìí ṣe pé o ti raṣọ ẹgbẹ̀fà o ti fi hàn èèyàn ẹgbẹ̀fà ní kíní wò fi bọ́ sí mọ́? kí ló dé tó jẹ́ wípé bí ẹ ń bá promise ẹ ní nǹkan kékeré báyìí bá dádì promise ẹ ní pọ́n tí ẹ máa fún ọ lówó tó fi bẹ̀rẹ̀ business ẹ máa fẹ́ wá bí 1 million kan nígbà tá ẹjọ́ ń tàkùrọ̀sọ nú yá ọjọ́ kejì o ti pè ya Sádíkù o ti pè ya Kúdí o ti pè màmá Samuel pé tí ó bá yìí di oṣù méjì lónìí èmi náà gba ṣọ́ọ̀bù dádì wà pé àwọn máa fún mi 1 million naira. ìlérí lásán mọ̀ sí ni kò dọ́gbọ́ ẹ o ì tí gba ṣọ́ọ̀bù ọ̀hún débi tó rajà. gbogbo ọ̀rọ̀ kọ́ là máa ń sọ inú tiẹ̀ kò mọ̀ inú ẹnìkan kò mọ̀ òòrí mú tàn wò yìí imú kan bò yìí ó ní kò ní ká àmọ́ gbóòórùn gbogbo ń tọ́dà mọ́ kò rí aṣebi gbóòórùn imú ìkọ́níkà torí pé kò já gbóòórùn àṣebi inú tiẹ̀ nìkan kò mọ̀ ẹ̀bẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ọ́ kọ́wọ́ rẹ lè tètè bá tó o bá le kó o lè tètè bá tó o bá nàgà kọ́wọ́ ẹ lè tètè tó inú ẹni kó o mọ̀ kó o kọ́ bá àti máa ń bo ẹnu gbogbo nǹkan kọ́ ló máa sọ lóòótọ́ ayé social media la wà ṣé dandan wá ní kí gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀ wà lórí social media ni. ẹ jẹ́ ká jẹ́ bára wa sódodo ọ̀rọ̀ jàre òkan fún àáfàá ń ṣẹ́ṣe òun fún wòlíì ń ṣẹ́ṣe ni ó wá jájú ọ lójú tó wọ́n ń pààrọ̀ orí òkè káàkiri èèyàn kan ní í ṣe ara rẹ̀ kó kíyèsí ara rẹ̀ kó kíyèsí bùtòbùtò ẹ̀ pọ̀ ọbẹ̀ tí ò tí ì jiná tó o ti fòórùn ẹ̀ kálé tó bá padà wá jiná tán wọ́n padà bọ̀ wá bọ̀ ọ̀pọ̀ jayọ kòdò kò ní máa jí ọ̀rọ̀ àgbà ní bá aṣọ ẹgbẹ̀fà tá a ṣe hàn èèyàn ẹgbẹ̀fà wọn láṣọ òun ò tún níyì mọ́ tí ò bá wá níyì òun máa tún dáa ṣùgbọ́n ó ṣeé ṣe kán tó wá dí ọ̀nà tó o ti ń gbà rówó tó o fi raṣọ ọ̀hún gan torí pé inú ara rẹ nìkan kọ́ ló mọ̀ àwọn rò pé bínú tiẹ̀ ṣe rí inú lágbájá ṣe rí ṣọ́ra gbogbo ọ̀rọ̀ kọ́ là máa ń sọ tọ́lọ̀ bá tún wá ṣe fún ọmọ yọ̀ láyọ̀ jù nítorí pé ìwọ lọ́n pé tí lágbájá bá ṣorí tiẹ̀ tó bá ṣoríire tiẹ̀ ọ́ kí kú oríire ó lè fẹnu kí ọ kú oríire àmọ́ bò nínú ẹ̀ ṣe rí ṣé láwọn gbà míì tó yẹ pé a lè dọ̀bálẹ̀ ṣùgbọ́n kí ọ̀rọ̀ ọdún máa bí ó ti dúró rẹ̀ èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ àwọn etí kan wà tí èè gbọ́ rẹ̀ àwọn ojú kan wà tí èè rí àdúrà tèmi ni pé gbogbo ẹni tó bá ríre tèmi tó bá bínú kí wọ́n bínú kú gbogbo ẹni bá gbọ́n pa àṣeyọrí tèmi tó bá rújú pọ̀ kó fọ́ lójú bó bá fọ́ lójú kò léèwọ̀ torí bínú tèmi ṣe rí bẹ́ẹ̀ ló bí ṣe máa ń yàn fún mi ṣùgbọ́n ẹni tó bá rí tèmi ìgbọ́n onílò kíyèsára onílò kíyèsára mo mọ̀ wí bó ti bù tiẹ̀ mọ́ jẹ́ kí nǹkan yóò bọ́ sí kó o tó jẹ́ káyé ó rí táyé ó bá rí kan má jẹ́ rí gbogbo ẹ̀ tán torí inú ìjìn mo ní sí ọgbẹ́rẹ́ pàkọ́ ní jàre wo
Ọláyínká bá aṣọ orúkọ tèmi Atabatubu the great abẹ́rẹ́ officially bàbá bèjì bẹ́ẹ̀ ni ọmọ bàbá fọgá nílùú Ìjẹ̀ṣà. Omi ọgbọ́n tọ̀sẹ̀ yìí rèé tí mo ní kí n bù fún ọmọ tó bá bí ọdún mọ́ fi bínú òfin náà bá bí ọ iṣẹ́ tá àrán kọ tèmi la kọ mi jẹ kó sì lè dáa fún ọ náà ni títí dẹjọ́ mi ìta tún máa yẹra wa wó ire o.